ètò yín ètò wa Ààrẹ Elédùmarè. Síwájú ohun gbogbo mo júbà akọ́dá àṣẹ̀dá ọba adániwáyé ẹlẹ́bùrú ìkẹ́ wá tó faratì bí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ògbénú wúndé aṣọlá ògbénú adélébọ̀ ṣògo ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn bí agogo. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín aya yín ọ̀rẹ́ yín Ọlámídé aya Ọlásànlóyè ọmọ wọn nílùú Ìrè ọmọ ajílù bí òkun alùgbùlùgbù ọ̀sà bá ṣe bí òkun òlọ́yẹ́nú ajílù bàbá rẹ̀ ní ọjọ́ ti òní ẹ̀yin aráalé. Àkọlé ọ̀rọ̀ wa ní ọjọ́ ti òní ni ìwà àfọwọ́fà. Ṣùgbọ́n kí a tó wí ohunkóhun ẹ̀yin aráalé ẹ jẹ́ ká súré dókè lọ́hùn náà mò ń bọ̀. Àríjẹ ní màdàrú ẹjẹ́ lọ́jọ́wọ́ ìkà ọ̀dà nǹkan. Ìwà ìkà kò fẹ́ ara mi máa lọ́wọ́. Ìwà ìkà kò fẹ́ ara mi àkọ́dá. Ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò Ààrẹ Elédùmarè. Ẹ̀yin aráalé ẹ mú jókòó ẹ jókòó tayọ̀tayọ̀ ẹ jókòó lé àwọn ọ̀tá yín mọ́lẹ̀ kí ẹ fi ara balẹ̀ torí wípé ọ̀rọ̀ tòní ṣókí ni torí wípé ṣókí ni ọbẹ̀ oge ṣókí la ó sọ tá ó sì parí ètò tòní ní kíákíá. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ì tí ì tẹ subscribe button ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ lọ ẹ wò ẹ máa rí lábẹ́ ẹ kò rọra bá mi tẹ̀ ayé yẹn á dá bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ yẹn ògo àti ayọ̀ Ọlọ́run á máa farahàn nínú ayé yín. Òwe àwọn bàbá wa kan ló sọ̀rọ̀ kan ó ní ìwà àfọwọ́fà. Ẹ̀dá tí yóò bá àfàjọ̀gbọ̀n bí ẹ bá dá lẹ́kun kò ní gbọ́ ohun tó fẹ́ ṣe gan ní ń ká lára. Ayé gbẹ̀kúlù ọ̀dán ó ń fẹ́ nípọn láyà bí ìrà olówó jẹun yóò tán ó ń wá kú kiri ìrẹ̀ yóò tán ó bẹ́ra rẹ̀ níkùn aya yóò tán ó ń ṣe kúndúkúndú sọ́kọ ayé gbàwọ̀fà tán ó ń pe olówó rẹ̀ ní wèrè ọmọ yóò tán ó ń pe baba lẹ́ranko ọ̀yà yóò tán ó ń wo ọdẹ sùúrù lákìtàn ó ní kí ajé ọdẹ máa ká lọ bí o fẹ́ ní àárọ̀ á sì rú lálẹ́ ẹṣin yóò tán ó ń ta olóore ní tètè àfòpinà sún ara rẹ̀ jọ rúru ọmọ iná ní ń wọ iná lọ fúnra wọn tàbí ẹ kò mọ̀ pé ìṣẹ́ kì í wá ènìyàn ẹni tó lọ ń wá ìṣẹ́ ló ń fẹ́ yọnu òṣì ń tajá ó ń po ara rẹ̀ mọ́ eérú òṣì ń ta ẹ̀wàlà ó ń bá epo wọ ìyá àjà òṣì ń ta ẹlẹ́dẹ̀ ó fara ṣèkúrú délé gbígbẹ́ náà olúwa kó sọ́ni lọ́wọ́ orí inú ẹni àfọwọ́fà ní fòṣì tẹ̀dá ikú tó bá máa poníkúlùkù láyé ń bẹ lọ́rùn ara wọn. Ẹ̀yin aráalé òwe tí mo ní lónìí ò ju bẹ́yẹn lọ. Ẹ jọ̀wọ́ ẹ dákun gbogbo ìwà tí ènìyàn bá máa wù láyé ẹ jẹ́ ká rántí ọjọ́ ọ̀la. Lóòótọ́ ni ó lè jẹ́ wípé a ti wo àwọn ìwà kan sẹ́yìn tí kò dára ṣùgbọ́n àtúnṣe sì lè wà o tí a bá jáwọ́ nínú àpọ̀n tí ò níyọ̀ tá a gbómi lákaná tí a tún ìwà wa ṣe. Kò sí nǹkan tó dàbí kó ronú pìwàdà torí wípé ìwọ tó o bá wù ìwà ìkà rántí wípé gbogbo ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní fi ń nà. Ó sì tún fẹ́ jẹ́ kó o mọ̀ wípé elúùlù tó fa òjò orí ara rẹ̀ ló fà á lè pàkúté tá a dẹ fàparò àgìlìntì ló mú. Ìwọ ò ṣe máa wo òwe àwọn àgbà yìí kó o tó hùwà. Dákúndábọ̀ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ọ́ má ṣìwàwù ọ̀rẹ́ mi torí wípé àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà. Rántí wípé gbogbo ohun tó o bá ṣe pátápátá lónìí yóò fọhùn tó bá dọ̀la. Tí o kò bá jèrè sí ọwọ́ rẹ rántí gbogbo èso tó o fi sílẹ̀. Ọlọ́run náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. Ṣé wọ́n fẹ́ jẹ́ kó bẹ ẹ̀ṣẹ̀ burúkú rẹ wò lára ọmọ rẹ ni?
ìwọ ò ṣe hùwà dáadáa kó jẹ́ káwọn ọmọ rẹ̀ késo dáadáa. Ẹ wo gbogbo ẹ̀yin aráalé, a ò ní rí ju báyìí lọ ní ọjọ́ tí òní. Èmi náà sì ni olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, aya yín, Ọlámídé aya Ọlásànlóyè. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ojú tí ẹ fi ń wò mí Ọlámídé ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Àlàmísì láago 7 sí aago 8. A ó pàdé pẹ̀lú ayọ̀. Ó dìgbà kan náà, ó dàbọ̀.